ohun tí a ti ń sọ̀rọ̀ lé lórí láti ọ̀sẹ̀ méjì sẹ́yìn òun ni ìjọ Ọlọ́run àti àdúrà, the Church of God and Prayer. Mo sì bá wa sọ oríṣiríṣi nǹkan lórí àdúrà láti bí ọ̀sẹ̀ méjì yìí sẹ́yìn. Mo sọ fún wa ìsọ̀rí tí àdúrà pín sí, mo jẹ́ kó yé wa pé àdúrà pín sí ìsọ̀rí mẹ́rin. Ìsọ̀rí àkọ́kọ́ ni àdúrà fún ìmúgbòòrò ìjọba Ọlọ́run, pé gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ìmúgbòòrò ìjọba rẹ̀, abẹ́rẹ́ ní iṣẹ́ àmì iṣẹ́ ìyanu, àdúrà fún gbígbà, àdúrà fún àwọn alágbàṣe láti wá, àdúrà fún pé kí Olúwa kó nawọ́ ipá àti agbára rẹ̀. Mo jẹ́ kó yé wa pé eléyìí àdúrà tá a máa ń gbà lábẹ́ ìsọ̀rí yìí ni pé fún ògo Ọlọ́run tí Jésù bá ní kí ìjọba rẹ̀ dé, abẹ́ ìsọ̀rí yìí ló wà. Mo sọ fún wa pé ìsọ̀rí kejì tí àdúrà tún pín sí ni àdúrà fáwọn ẹlòmíràn. Mo ní fún àwọn ẹlòmíràn yẹn, ìyẹn pín sí ọ̀nà méjì. Ó lè jẹ́ fún àwọn tí kò tí ì mọ Ọlọ́run rárá, ìyẹn ni àwọn kèfèrí pọ́nbélé. Ó sì lè tún jẹ́ fún àwọn tó ti mọ Ọlọ́run, yìí ni àwọn ọmọ Ọlọ́run, àwọn àyànfẹ́. Tó bá gbọ́ tí Paul bá ń sọ̀rọ̀ pé àwọn ènìyàn mímọ́, ó rí fà sí àwọn ọmọ Ọlọ́run. So Bíbélì fìdí eléyìí náà múlẹ̀ pé ẹ máa gbàdúrà fáwọn ènìyàn gbogbo, fáwọn ọba, fáwọn tó wà nípò gíga, ká lè lo ayé wa ní ìdákẹ́jẹ́. Ó nítorí pé Olúwa fẹ́ kí gbogbo èèyàn ní ìgbàlà kan sì wá sí ìmọ̀ òtítọ́. So Bíbélì sọ fún wa wípé ẹ máa gbàdúrà fún wa ará, ìyẹn pé fún àwọn ọmọ Ọlọ́run nìyẹn, àti àwọn àkọ́rí mìíràn bẹ́ẹ̀ tó sọ nípa àdúrà fún àwọn ọmọ Ọlọ́run. Ìsọ̀rí kẹta òun ni àdúrà fún ara wa. Mo sọ fún wa pé eléyìí jẹ́ àdúrà fún àwọn ohun tí a ṣe aláìní nípa tara àti nípa ti ẹ̀mí. Mo wá sọ fún wa pé ìsọ̀rí kẹrin ni àdúrà ọpẹ́ àti ìyìn. Mo fún wa ní àwọn àkọ́rí wọ̀nyí àti àwọn ẹsẹ̀ gbèrè tí mo fi tì í lẹ́yìn lóríṣiríṣi. Nísìnyí à ń lọ sí ìpele mìíràn nínú àdúrà, ìdánilẹ́kọ̀ọ́ tá a ti ń bá lọ lórí àdúrà yìí. Níbi tí màá ti bẹ̀rẹ̀ lónìí ni pé kí ni èrèdí tí ọ̀pọ̀lọpọ̀ wọn kì í fi ń gba àdúrà? Kí ni èrèdí tí ẹ̀mí àdúrà àti iná àdúrà fi ń kú lóde òní? Tí a bá wo ibi tí mo kà fún wa ní ìjẹ́jọ́ láti inú ìwé Ìṣe àwọn Àpọ́stélì chapter 6, mo wá kà fún wa níbẹ̀. Ó ní ǹjẹ́ ní ọjọ́ wọn ní ìwé Ìṣe àwọn Àpọ́stélì chapter 6 from verse 1. Nígbàtí iye àwọn ọmọ yìí ń pọ̀ sí, ìkùnsínú wà nínú àwọn Hélénì sí àwọn Hébérù, nítorí tí a ṣe ìgbàgbé àwọn opó wọn ní ìpè fúnni ojoojúmọ́. Àwọn méjìlá sì pe ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹ̀yìn jọ sọ́dọ̀ wọn wípé kò yẹ kí àwa ìbá fi ọ̀rọ̀ Ọlọ́run sílẹ̀ kí a máa ṣe ìránṣẹ́ tábìlì. Nítorí náà ará, ẹ wo ọkùnrin nínú yín olórúkọ rere, ẹni tí ó kún fún ẹ̀mí mọ́ àti fún ọgbẹ́, ẹni tí àwa bá yàn síṣẹ́ yìí, ṣùgbọ́n àwa ò dúró ṣinṣin nínú àdúrà gbígbà àti nínú iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ náà. Ẹ rí i pé ní ibi taka Bíbélì sọ pé àwọn àpọ́stélì àtijọ́ wọn gbàgbé láti ṣe ìtọ́jú àwọn opó ní àwọn ibì kan, ó wá fa ìkùnsínú nínú ìjọ. Àwọn àpọ́stélì wá sọ pé nítòótọ́ ṣíṣe ìtọ́jú àwọn opó náà ó dára, pé ṣùgbọ́n àwọn ò lè máa ṣe ìyẹn lọ káwọn fi ọ̀rọ̀ Ọlọ́run sílẹ̀ àti iṣẹ́ àdúrà. Ibẹ̀ ló ti yan díkìn àkọ́kọ́, àwọn díkìnì àkọ́kọ́ tí a mọ̀ sí 7 deacons tí Stephen àti Philip wà lára wọn. Wọ́n ní níta àwọn máa dúró sí àdúrà gbígbà àti iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ náà. Kí ni ibi tí mo wá lọ ní ìrọ̀lẹ́ òní ni pé àwọn nǹkan kankan wà nínú ìjọ Ọlọ́run tó yẹ pé àwọn nǹkan wọ̀nyí náà ṣe kókó, ṣùgbọ́n àwọn nǹkan wọ̀nyí bó ṣe kókó tó wọn kò gbọdọ̀ gba àyè àdúrà. Fún àpẹẹrẹ nísìn, wíwàásù lórí àga preaching ó ṣe kókó, teaching ó ṣe kókó, choir ó ṣe kókó, drama group tí ẹ̀ ń fọ́ọ̀mù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ushering department, gbogbo department, engineer department, instrumentalist. Ṣùgbọ́n ìjẹ́mọ̀ yí pé any group tó wù kó lè wà nínú ìjọ Ọlọ́run tó bá ti pa àdúrà lára, asán ni, òfo sì ni. Ó túmọ̀ sí pé bó ṣe jẹ́ pé ìtọ́jú àwọn opó ṣe kókó tó ní ìgbàanì, àwọn àpọ́sítélì ò jẹ́ kí ìtọ́jú àwọn opó yìí kó gba àdúrà lọ wọn, dípò míì wọ́n ti àwọn mìíràn síbẹ̀ wípé kán bójútó báwọn yóò dúró ṣinṣin nínú àdúrà. So kí ni àwọn nǹkan tó fà á lónìí tí ọ̀pọ̀lọpọ̀ ò fi ní ẹ̀mí àdúrà mọ́, tí àdúrà fi ń kú nínú ìjọ? Àwọn ohun tí ò ṣe kókó la gbé ṣáájú. Bírò àpẹẹrẹ nísìn, àwọn ẹlòmíràn sọ pé a ní national meeting, zonal meeting, provincial meeting, district meeting, area meeting. Ṣé meeting gbogbo meeting ní lórí owó àti àwọn ohun asán ló dálé lórí? A ti wá fi àyè àdúrà sílẹ̀, àwọn nǹkan tí kò tó àdúrà la wá ń fi àkókò wá fún. Èyí ni wípé lára àwọn nǹkan tó ba agbára àdúrà jẹ́ lónìí pé àìkíyèsára, a ti gbé àwọn nǹkan kọ̀ọ̀kan ṣáájú tí kò yẹ kó rí bẹ́ẹ̀, tá a sì máa sọ wípé nǹkan wọ̀nyí ṣe kókó. Mo fẹ́ pé kí ẹ mọ̀ pé láti ibi tí a kà Ìṣe àwọn Àpọ́sítélì chapter 6 látẹsẹ̀ kìíní dé kẹrin tí a kà yìí, a rí wípé títọ́jú àwọn opó ṣe kókó, torí pé Kristi gan fìdí rẹ̀ múlẹ̀. Ṣùgbọ́n àwọn àpọ́sítélì torí pé wọn kò lè ṣe iṣẹ́ títọ́jú àwọn opó yìí dé ìpele kan, wọ́n rí ní ìkùnsínú bẹ̀rẹ̀. Àwọn àpọ́sítélì yìí sì sọ pé àwọn kò lè fi torí ìtọ́jú opó káwọn wá ṣe kíni, káwọn pa àdúrà tì. Nítorí náà ìwọ olùgbọ́ mi, kí ni ohun tó ti gbé ṣáájú tó ti gba àdúrà lọ́wọ́ ẹ? Bó ti wù kó ohun yẹn ṣe kókó tó, mo fẹ́ pé kó mọ̀ pé ohun yẹn ò lè ní ìmísí, kò sì lè ní agbára bí kò ṣe pé àdúrà bá tì lẹ́yìn. Ìbá ṣe ìwàásù ni, ìbá ṣe dírámà ni, ìbá ṣe orin kíkọ ni, kò asán ni gbogbo ẹ̀. Ẹ sọ fún mi ẹni tí ó ṣe practice orin kíkọ fún bíi 3 hours
nítorí pé ó fẹ́ kọrin fún èèyàn pẹ̀lú ẹni tó yẹ pé ó gba àdúrà fún 2 hours 30 minutes tó wá ṣe practice orin fún 30 minutes ẹ rí i pé orin ẹni tí bí tó ṣe gba àdúrà ó máa ní agbára àti ìmísí ju ti ẹni tí bí lọ. Nítorí náà àìní ẹ̀mí àdúrà lónìí mú kí gbogbo nǹkan kó wọ́lẹ̀ nínú ayé onígbàgbọ́ àti nínú ìjọ lápapọ̀. Kí tún ni àwọn èrèdí mi tí ọ̀pọ̀lọpọ̀ fi sọ ẹ̀mí àdúrà nù ní wípé iṣẹ́ ara ti gba àkókò àdúrà lọ́wọ́ wa tí kò sì yẹ kí ó rí bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ wa torí a fẹ́ kí owó kó pọ̀ kówó kó pọ̀ àwa máa jókòó sí iṣẹ́ ó sì ba ẹ̀mí àdúrà jẹ́ nínú ayé wa. Ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ìjọba pẹ̀lú bó ṣe fẹ̀yìntì nínú iṣẹ́ ìjọba tó ẹ̀kọ́ fi gbogbo ayé wọn tó kù fi jìn fún Ọlọ́run fún àdúrà àti ìjèrè ọkàn àti gbogbo tó ní ṣe pẹ̀lú ẹ̀mí. Bọ́tú ṣẹ̀ṣẹ̀ máa lọ ṣe sabbatical leave tán máa lọ gba àwọn iṣẹ́ míì láti ṣiṣẹ́ ṣé iṣẹ́ la wá fi ayé wa ṣe kú ni. Nítorí náà tí ẹ̀mí àdúrà bá ń kú nínú ayé onígbàgbọ́ ẹ̀ṣẹ̀ á máa pọ̀ sí nínú ayé rẹ̀. Tí ẹ̀mí àdúrà bá ń kú nínú ayé onígbàgbọ́ á jẹ́ aláìlágbára. Tí ẹ̀mí àdúrà bá ń kú nínú ayé onígbàgbọ́ á máa mú kí ìrẹ̀wẹ̀sì àti àwọn búburú kó máa ṣẹlẹ̀ nínú ayé onígbàgbọ́. Tí ẹ̀mí àdúrà bá ń kú nínú ìjọ Ọlọ́run lápapọ̀ ó máa mú kí ìjọ yìí kó tutù kí ìwàláyé Ọlọ́run kó sì sọnù pátápátá níbẹ̀. Nítorí náà àdúrà jẹ́ nǹkan tó jẹ́ pé a kò gbọdọ̀ ṣe aláìfi àkókò púpọ̀ fún tí a kò sì gbọdọ̀ gbà kí ohun ara kan tàbí ohun mìíràn kó gba agbára àdúrà lọ́wọ́ wa. Kí ni àwọn èrèdí mìíràn tí ọ̀pọ̀lọpọ̀ fi lè gba àdúrà? Òun ni ìdálẹ́bi ọkàn. Bíbélì sọ pé ǹjẹ́ nísinsìnyí kò sí ìdálẹ́bi mọ́ fáwọn tí ó wà nínú Kristi, àwọn tí kò rìn nípa tara bí kò ṣe nípa ti ẹ̀mí, torí òfin ẹ̀mí ìyè nínú Kristi ti sọ mí di òmìnira lọ́wọ́ òfin ẹ̀ṣẹ̀ àti ikú. Ìdálẹ́bi a máa mú kí ọ̀pọ̀lọpọ̀ má lè ní ìgboyà àti wá síwájú Ọlọ́run fi gba àdúrà. Ẹlòmíà ní ṣé èmi tí mo ti ṣe báyìí ṣ'Olúwa lè gbọ́ àdúrà mi ṣá? Bíbélì sọ fún wa pé bí ẹnikẹ́ni bá ń bẹnu Kristi ó ní ó di ẹ̀dá titun, ó ní ohun àtijọ́ ti kọjá lọ, ní kíyèsí wọn di titun. Kò sí ohun tó hàn kó ti ṣe kó tó gba Jésù, kété tó bá ti gba Jésù tó sì mọ̀ pé ìgbàlà ẹ dájú, ohun àtijọ́ ti kọjá lọ. Bíbélì sọ pé èyí ni ìdánilójú tí àwa ní níwájú rẹ̀ wípé tí àwa bá béèrè ohunkóhun gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀ yóò ṣe fún wa. Ìdálẹ́bi ò kí mú kí ọ̀pọ̀lọpọ̀ lè gba àdúrà. Ẹlòmíràn awora rẹ̀ á wò pé òun ò tí ì mọ̀ tó wípé Olúwa kò lè gbọ́ àdúrà ti tòun. Bíbélì sọ pé Kristi ni ìwà mímọ́ wa, òun ni òdodo wa, òun ni ìdáǹdè àti ohun gbogbo fún wa. 1 Corinthians chapter 1 verse 30 ló sọ bẹ́ẹ̀. Ó ní a ti fi Kristi ṣe ohun gbogbo fún wa. Nítorí náà kí tún ní èrèdí kẹta tí ọ̀pọ̀lọpọ̀ ò fi ní ẹ̀mí àdúrà lóde òní, òun ni wípé wọn kò ṣe àwárí rẹ̀. Zechariah chapter 12 verse 10. Zechariah chapter 12 verse 10. Ó ní níkẹyìn mi ò tú ẹ̀mí oore ọ̀fẹ́ àti ẹ̀bẹ̀ sórí ilé Dáfídì. Ó ní wọn ó sì máa wo ẹni tí a ti gún ní ọkọ̀. Ta lẹni tí a gún ní ọkọ̀? Èyí ni Jésù Kristi. Kí ni ẹ̀mí tó náà máa tú sí ara ìjọ Ọlọ́run níkẹyìn? Ni ẹ̀mí oore ọ̀fẹ́ àti ẹ̀bẹ̀, yẹn ni ìjírẹ̀dẹ̀ àti ìyí tá a pè ní àdúrà. Èyí ni pé àìṣàwárí ẹ̀mí àdúrà ó pẹ̀lú èrèdí tí a kò lè fi gba àdúrà. Tí o bá rá ọmọ Ọlọ́run mi tó bá kúnlẹ̀ kan tó gba àdúrà 30 minutes agara ti dá wọn, ìrẹ̀wẹ̀sì á ti mú wọn, á ti sùn lọ. Ṣùgbọ́n tó bá yẹ pé a fẹ́ máa kọrin, a fẹ́ ṣe praise night, a lè fi àti aago 9 alẹ́ fi kọrin di àárọ̀ kùtùkùtù tí oorun ò ní kùn wá. Mo rí wípé a fẹ́ràn ohun tó máa ń gbé ara ró ju ohun tó máa ń gbé ẹ̀mí ró lọ. Ọ̀pọ̀lọpọ̀ orin tá à ń kọ lénìí ó ń gbé ara ró ni kò gbé ẹ̀mí wa ró. Àdúrà máa ń gbé ẹ̀mí ènìyàn ró, á sì máa mú ènìyàn wá sí ìrírí ìwópalẹ̀. Jákọ́bù gba àdúrà, ó ní ìwópalẹ̀, aṣèǹjẹ orúkọ rẹ̀ sí Ísírẹ́lì. Dánẹ́ẹ̀lì gba àdúrà, a sì kó àwọn ènìyàn rẹ̀ kúrò ní ìgbèkùn. Èlíjà gba àdúrà, ọ̀run sí, Ọlọ́run sì rọ̀ òjò. Àwọn ọmọ Ọlọ́run gba àdúrà, wọ́n rí ìfarahàn Ọlọ́run nínú ìwé ìṣàwọn Àpọ́sítélì chapter 4. Nehemiah gba àdúrà, a sì tún odi Jerusalem tó ti wó mọ́. Èyí ni pé àwọn wọ̀nyí nípa àdúrà ni wọ́n fi ṣiṣẹ́ àkànṣe fún Ọlọ́run. Nígbàtí Sanbalati, Tòbáyà àti Gẹ́ṣímù nínú ìwé Nehemiah tí wọ́n gbógun ti Nehemiah pé kò lè mọ odi Olúwa, nípa agbára àdúrà ni Nehemiah fi tú odi Jerusalem tó ti wó mọ́. Kí ni odi tó ti wó nínú ìjọ lónìí? Ọ̀pọ̀lọpọ̀ àwọn orí ọ̀fẹ́ àti ẹ̀bùn ẹ̀mímọ́ ló ti sọnù nínú ìjọ, tí a ti gbé ọgbọ́n ayé tá a ti gbé wọnú ìjọ. Nínú ìwé ìṣàwọn Àpọ́sítélì chapter 6 ta kàyárí pé nígbà kan fẹ́ yan àwọn díákónì wọ̀nyí, Bíbélì sọ pé ìjọ gba àdúrà. Lára condition ni pé wọ́n ní ẹ wá ọkùnrin olórúkọ rere tó kún fún ẹ̀mí mọ́ tí ó sì kún fún ọgbọ́n. Bíbélì sọ pé nígbà tí wọ́n gba àdúrà tán wípé wọ́n gbé ọwọ́ lé wọn. Kí la fi yan àwọn ènìyàn sínú ìjọ lónìí? Àwòká ẹni yìí ti pẹ́ nínú ṣọ́ọ̀ṣì, ó yẹ kó di ipò kan mọ́ ọ̀dẹ́nì ẹ̀. Àwòká ẹni yìí ó lè sọ òyìnbó wípé ó ní owó díẹ̀ lọ́wọ́. Àwọn ará ìgbani àdúrà ni wọ́n gbà ni wọ́n fi yan àwọn ènìyàn sípò nínú ìjọ Ọlọ́run. Àdúrà máa mú ìwà láàyè àti ìfàmì òróyàn aláìlẹ́gbẹ́ sọ̀kalẹ̀ sí ìránṣẹ́ Ọlọ́run lórí àti àwọn ọmọ Ọlọ́run. Àdúrà sì máa gbé ògo Ọlọ́run wọ àwọn àyànfẹ́ rẹ̀ tó yẹ pé tó bá rí wọn báyìí wàá
mọ̀ wípé ọmọ ọlọ́run lélẹ̀ láì jẹ́ pọ́n ṣẹ̀ṣẹ̀ sọ fún ọ. Nítorí náà a ní láti ṣe àwárí ẹ̀mí àdúrà gidigidi gan gẹ́gẹ́ bí olúwa ti ṣe ìlérí rẹ̀ fún wa nínú Zechariah chapter 12 verse 10. Ó ní èmi yóò tú ẹ̀mí orí ọ̀fẹ́ àti ẹ̀bẹ̀ sórí ilé Dáfídì. Ó túmọ̀ sí pé tó o bá ní ẹ̀mí àdúrà o lè kílèmù ìlérí pé kólúwa kó yọ̀ǹda ẹ̀mí àdúrà fún ẹ. O lè gba àdúrà débi wípé olúwa lè mú ẹ wá sí ìrírí àwọn ohun ìṣípayá àti ìjìnlẹ̀ ìjọba ọlọ́run. So nítorí náà àdúrà jẹ́ ọ̀nà kan láti mọ àṣírí àti àdìtú ọlọ́run. Bíbélì sọ pé àṣírí olúwa ń bẹ pẹ̀lú àwọn tí ó bẹ̀rù rẹ̀. Àwọn wọ̀nyí tó bá bẹ̀rù olúwa àwọn ni ó máa ń ké pè lọ́sàn-án àti lóru. O ò lè bẹ̀rù olúwa kó má jẹ́ ẹni tó máa ń gba àdúrà, torí pé àdúrà máa ń mú ọkàn èèyàn wá sí ìpele tó yẹ pé ó máa ní ìwárìrì ọlọ́run nínú ọkàn rẹ̀. Àwọn tó bá ti pọ́n jẹ́ ọlọ̀tẹ̀ tí olóyìnbó ń pè ní rebellious, wọ́n jẹ́ ẹni tí kì í gbàdúrà ni. O ò lè gbàdúrà kó má bẹ̀rù olúwa. O lè tó kígbe lórí igi àgbélébó ní olúwa rántí mi ní ìjọba rẹ, àpẹẹrẹ àdúrà lélẹ́yìí. Ṣùgbọ́n o lè kejì sọ pé tó bá jẹ́ pé ọmọ ọlọ́run ní ọgbàrà rẹ kó gbà mí. Èyí ni pé ó wà nínú ẹ̀ṣẹ̀, ó tún dẹ́ṣẹ̀ síbẹ̀ náà sí. Ṣùgbọ́n èyí kejì àdúrà mú kó mú wá sí ìpele láti béèrè fún nǹkan tó mọ̀ pé òun ò ní lè káwọ́ ti tòun. Nítorí náà àdúrà jẹ́ ọ̀nà kan láti fi ṣàwárí àwọn àdìtú àti ìmọ̀ ọlọ́run fún ayé wa. Jẹ́ kí n sọ fún ẹ, ìjọ mọ̀ pé ọ̀nà tó dára jù láti mọ bíbélì bóyá o gbàgbọ́ àbó o gbàgbọ́ òun ni nípa àdúrà. Tó bá máa ń ka bíbélì tó sì máa ń gba àdúrà gidigidi gan fún ìfihàn àti ìṣípayá rẹ̀, wá rí pé wàá mọ bíbélì gidi gan ju ẹni tí ó lọ sí iléèwé sẹmínárì àbí theology lọ, tó jẹ́ pé ó ń gbé sàtífíkẹ́tì rádaràda kan kiri tó ń claim pé òun ti parí sẹmínárì. So àdúrà máa fúnni ní ìfihàn ọlọ́run. Tí ẹ bá wo ìwé mímọ́ dáadáa, àwọn ohun àmúyẹ kan wà tí ènìyàn gbọdọ̀ fi sójú ìṣe tó bá fẹ́ pé kí àdúrà tòun gbà. Ohun àmúyẹ àkọ́kọ́ ni ó nílò ìgbàgbọ́. Bíbélì sọ pé ǹjẹ́ láìsí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wù, torí pé ẹnikẹ́ni tó bá tọ̀ Ọlọ́run wá kò lè ṣà ìgbàgbọ́ pé ó ń bẹ pé àti wípé òun ni olùṣẹ̀san fún àwọn tí ó farabalẹ̀ wá. Ìwé yẹn wà nínú Hébérù chapter 11 verse 6. Àwọn àmúyẹ kejì òun ni pé a gbọ́dọ̀ béèrè ohunkóhun tá a bá fẹ́ béèrè lọ́wọ́ Ọlọ́run gẹ́gẹ́ bí ìfihàn ọ̀rọ̀ rẹ̀. Tó bá béèrè nǹkan tó lọ́wọ́ Ọlọ́run tó bá ti tako ọ̀rọ̀ rẹ̀ o ò lè rí gbà. Èyí ni pé ọ̀pọ̀lọpọ̀ a máa béèrè fún nǹkan tó yẹ pé ọ̀rọ̀ Ọlọ́run kò fi ìdí rẹ̀ múlẹ̀. Ó túmọ̀ sí pé kò lè ṣeé ṣe. Àpẹẹrẹ nísìn o ò lè máa sọ sí pé kólúwa kó fún ẹ níyàwó ẹnìkejì ẹ, pé kólúwa kó fún ẹ pé òun tọrọ náà àdúrà. Rárá, ìyẹn lòdì sí ọ̀rọ̀ Ọlọ́run. So ó túmọ̀ sí pé ohunkóhun tó bá fẹ́ béèrè lọ́wọ́ Ọlọ́run o gbọ́dọ̀ rí pé ìlérí Ọlọ́run ó tì lẹ́yìn àti pé a ní ìfihàn rẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ohun àmúyẹ kejì nìyí. Ohun àmúyẹ kẹta ni wípé a gbọ́dọ̀ béèrè nǹkan yìí pẹ̀lú ọkàn òdodo àti ọkàn òtítọ́. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá máa ń béèrè lọ́wọ́ Ọlọ́run nígbà mìíràn Ọlọ́run máa ń rí ọkàn wa wípé kì í ṣe ọkàn òtítọ́ la fi ń béèrè àbí òdodo. Àpẹẹrẹ nínú ìwé Matthew chapter 6 verse 10, Bíbélì sọ pé kí ìjọba rẹ̀ kí ó dé. Ǹjẹ́ o mọ̀ pé tó bá kúnlẹ̀ tó ń gbàdúrà nísìsiyìí pé Olúwa jẹ́ kí ìjọba rẹ̀ dé? Ǹjẹ́ o mọ̀ wípé tí ó bá jẹ́ pé ọkàn tó fi ń béèrè nǹkan yìí kì í ṣe ọkàn òdodo, Ọlọ́run ò lè gbọ́. Àpẹẹrẹ ìwọ tó ń gbàdúrà pé kí ìjọba rẹ̀ kí ó dé, Olúwa sórí ilẹ̀ ayé fi agbára rẹ̀ hàn. Ó yẹ kó kọ́kọ́ béèrè lọ́wọ́ rẹ̀ náà pé ǹjẹ́ mo gbà kí ìjọba Ọlọ́run kó dé sínú ayé tèmi? Ó dàbí ìyá ọlọ́tí ni àbí ẹni tó ṣí ilé aṣẹ́wó sílẹ̀ tó sì ń lọ sílé Olúwa tó wá sọ pé gbàdúrà pé kí Olúwa kó panú ẹ̀ṣẹ̀ ní ìlú Ilé-Ifẹ̀, tóun náà wá gbóhùn ẹ̀ sókè. Ó túmọ̀ sí pé Ọlọ́run ò lè gbọ́ àdúrà bẹ́ẹ̀ lẹ́nu rẹ̀, torí pé kí ni ó gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ wípé láti ọ̀dọ̀ tòun ni inú ẹ̀ṣẹ̀ ti gbọ́dọ̀ kọ́kọ́ kú ná. Ó túmọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àdúrà tá máa ń gbà nígbà mìíràn a kì í gbà pẹ̀lú ọkàn òtítọ́, torí pé ayé tiwa gan tako àdúrà yẹn. Ọ̀nà kẹrin, àmúyẹ kẹrin tí a bá tún fẹ́ kí àdúrà wa gbà ni pé kò gbọ́dọ̀ ní ìmọ̀tara ẹni nìkan nínú. Ìwé Jacob chapter 4 verse 3 ó sọ nípa èyí. James chapter 4 verse 3 ó ní ẹ̀yin béèrè ẹ̀yin kò sì rí gbà, torí pé ẹ̀yin béèrè kẹ́ lè lò fún ìfẹ́kùfẹ́ ara yín. Ó túmọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ àdúrà mìíràn tá máa ń gbà fún ìfẹ́kùfẹ́ ara wa Ọlọ́run ò lè gbọ́. Àdúrà Olúwa jẹ́ n rógolo, Olúwa jẹ́ kí físà mi jáde. Àwọn àdúrà wọ̀nyí ti kọ́mọ̀ nínú ìjọ Ọlọ́run lónìí. Àwọn nǹkan pé Olúwa ohun tó tọ́ sí mi nìyí, tọ́lọ́run sì ti máa rí nínú ọkàn wa pé selfishness àti ìfẹ́kùfẹ́ òun la fi ń béèrè nǹkan wọ̀nyí. Ọlọ́run ò kì í gbọ́rọ̀ àwọn àdúrà bẹ́ẹ̀ yẹn. Ohun àmúyẹ karùn-ún tí o bá fẹ́ pé o fẹ́ kí àdúrà rẹ kó gbà òun ni pé o gbọ́dọ̀ béèrè nínú ọkàn tí kò ní ìdálẹ́bi. Nínú ìwé Jòhánù kínní chapter 3, 1 John chapter 3, Jòhánù kínní chapter 3 verse 20 to 23, 22, 1 John chapter 3 verse 20 to 22. Ó ní nínú ohunkóhun tí ọkàn wa bá ń dá wa lẹ́bi, nítorí pé Ọlọ́run tóbi ju ọkàn wa lọ, ó sì mọ ohun gbogbo. 21. Olùfẹ́, bí ọkàn wa kò bá dá wa lẹ́bi, ǹjẹ́ àwa ní ìgboyà níwájú Ọlọ́run? 22. Àti ohunkóhun tí àwa bá béèrè àwa ń rí gbà lọ́dọ̀ rẹ̀, nítorí tí àwa ń pa òfin rẹ̀ mọ́, àwa sì ń ṣe nǹkan wọn ní tí ó dára lójú rẹ̀.
bíbélì sọ pé tí ọkàn wa bá ti dá wa lẹ́bi àlílè ní ìgboyà láti béèrè ohunkóhun lọ́wọ́ ọlọ́run. Ó túmọ̀ sí pé ohun àmúyẹ karùn-ún yìí ó ṣe kókó fún àdúrà láti gbà. Nínú ìwé Psalm 66 verse 18 láti máa rí ohun àmúyẹ kẹfà fún àdúrà ọmọ ọlọ́run tó bá fẹ́ pé kó gbà. Psalm 66 verse 18. Kí ni ohun àmúyẹ kẹfà tí a bá fẹ́ pé kí àdúrà wa kó gbà? Òun ni wípé a nílò ọkàn funfun. Nínú ìwé Psalm 66 verse 18 ẹgbọ́n nǹkan tó wí. Ó sọ pé bí èmi bá gba ẹ̀ṣẹ̀ láàyè ní àyà mi, Olúwa kì yóò gbóhùn mi. Ṣùgbọ́n gbólóhùn yẹn ó túmọ̀ sí pé tí ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan bá ń bẹ nínú ayé ẹ, Ọlọ́run ò lè gbọ́. Àpẹẹrẹ nìyí, jẹ́ kí n sọ ẹ̀rí yìí fún ẹ. Ìránṣẹ́ Ọlọ́run kan wà, ó ń yó ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan dá. Ara ọmọ wọn ò wá yá, òun àti ìyàwó rẹ̀ wọ́n wá ń gba àdúrà pé Olúwa mú ọmọ wa láradá. Wọ́n sá gba àwẹ̀, wọ́n gba àdúrà, ara ọmọ yẹn ò yá, dípò bẹ́ẹ̀ ó tún wọ́ọ̀sì sí ni. Ní ìgbà tó yá, ìránṣẹ́ Ọlọ́run níbi tó ti wá ń jíròrò, ẹ̀mí Ọlọ́run wá sọ fún yín pé ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan tó ń dá yìí o gbọ́dọ̀ jẹ́wọ́ ẹ̀ fún ìyàwó rẹ̀ pé bí kò ṣe bẹ́ẹ̀ ọmọ yín máa kú ni. Nígbà tí ó wá ojú Olúwa tó Olúwa sọ fún pé ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan tó ń dá o gbọ́dọ̀ jẹ́wọ́ rẹ̀, ó wá ṣẹ̀ṣẹ̀ lọ pé ìyàwó rẹ̀ wípé ohun báyìí ni mo ti ṣe, jọ̀ọ́ dáríjì mí, o ò nídìí àti mọ irú ẹ̀ṣẹ̀ tó dá. Nígbà tó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ fún aya rẹ̀ pé ohun báyìí lòun ṣe, nígbà náà ni wọ́n tó gbàdúrà fún ọmọ wọn kí ara rẹ̀ tó yá. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà máa ń wà tó jẹ́ pé tí àwọn mìíràn bá ń wá ọmọ bírò àwọn míì tó jẹ́ pé àgàn ni wọ́n, tí ìkan bá ń ja ẹnìkejì rẹ̀ lólè àbí ó ń fi ọ̀bẹ ẹ̀yìn rẹ́ ẹnìkejì níṣu jẹ, wọ́n lè máa gbàdúrà kan máa gorí òkè dórí òkè, wọn ò ní rí ọmọ bí láéláyé àfi tí ìkan bá tó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan rẹ̀ fún ẹnìkejì rẹ̀, torí pé àwọn méjèèjì náà jọ ń gorí ara wọn, àwọn méjèèjì náà sì jọ ń wá ọmọ. Tí ìkan bá ti ń dalẹ̀ ìkejì rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà, bí kò ṣe pé ó bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yẹn kò lè rí ọmọ. Èyí ni pé ohun tí Psalm 66 verse 18 yẹn sọ ni pé bí èmi bá gba ẹ̀ṣẹ̀ láàyè nú ọkàn mi, ó ní Olúwa kò ní gbóhùn mi. Lọ́pọ̀lọpọ̀ ìgbà la máa ké pe Olúwa tó jẹ́ pé àwọn ohun ìkọ̀kọ̀ yóò wà tí ó yẹ ká jẹ́wọ́ rẹ̀ tí a kò ní jẹ́wọ́ rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ló máa fún àwọn ìránṣẹ́ Ọlọ́run ní igbó dídí ṣán tí ó jẹ́ pé wọ́n sì ti mọ ohun tó fa àìgbọ́ àdúrà àwọn níwájú Ọlọ́run. Nítorí náà ohun àmúyẹ kẹfà yóò ṣe kókó gidigidi gan. Ohun àmúyẹ keje láti tún fi fẹ́ kí àdúrà wa kó tún gbà, òun ni pé a nílò ọwọ́ mímọ́. We need a pure hand. Nínú ìwé Psalm 26 verse 6 o máa rí eléyìí níbẹ̀. Psalm 26 verse 6, èmi ò wẹ ọwọ́ mi mọ́ ní àìlẹ́ṣẹ̀, bẹ́ẹ̀ ni èmi ò sì yí pẹpẹ rẹ ká. Olúwa, wo gbólóhùn yẹn, onísáàmù sọ wípé èmi ò wẹ ọwọ́ mi mọ́ láì lẹ́ṣẹ̀. Tí ọwọ́ rẹ bá ń lọ́wọ́ sí àwọn búburú kan, bó bá ń gbàdúrà, Ọlọ́run lè má gbọ́ àdúrà yẹn bó ti wù kó máa fi omijé wá ojú Olúwa tó. Nítorí náà àwọn àmúyẹ keje yìí ó ṣe kókó. 1 Timothy chapter 2 verse 8 náà fi di eléyìí mọ́lẹ̀ nínú májẹ̀mú titun. 1 Timothy 2 verse 8 ó ní jẹ́ kí àwọn ènìyàn máa gbàdúrà níbi gbogbo kó sì máa gbé ọwọ́ mímọ́ sókè. Ìyẹn ni pé àwọn àmúyẹ mìíràn láti fi gbọ́ àdúrà wa, òun ni pé a gbọ́dọ̀ parí ìjà láàrin àwa tá jẹ́ ọmọ Ọlọ́run. Bóyá o ní ọmọ Ọlọ́run kan tí wà àti ẹjọ́ ní aáwọ̀ kan, ó gbọ́dọ̀ dáríjì kó sì gbàgbé ohun tó ti ṣe fún ẹ. ó máa rí eléyìí nínú ìwé Matthew chapter 5 verse 23 to 24. Matthew chapter 5 verse 23 to 24. Jésù sọ nǹkan kan nípa eléyìí, ó sọ fún wa mẹ́rin nínú ìwé Matthew chapter 5 verse 23 to 24. ẹ jẹ́ kí n kà á. Ó ní, nítorí náà bí ìwọ bá mú ẹ̀bùn rẹ wá sí ibi pẹpẹ, bí ìwọ bá sì rántí níbẹ̀ pé arákùnrin rẹ lé ohun kan nínú sí ẹ, fi ẹ̀bùn rẹ sílẹ̀ níbẹ̀ níwájú pẹpẹ kí o sì lọ kí o bá arákùnrin rẹ làjà, nígbà náà ni kí o tó wá fi ẹ̀bùn rẹ fún un. So ìyí ni wípé a máa rí ọ̀pọ̀lọpọ̀ wọn jọ lọ sí ṣọ́ọ̀ṣì kan náà, wọ́n sì dira wọn sínú, wọ́n kó ìrara wọn, pásítọ̀ di ọmọ ìjọ míì sínú àtàwọn nǹkan wọ̀nyí. Olúwa kò ní gbọ́rọ̀ àdúrà bẹ́ẹ̀ nínú ọkàn ẹnikẹ́ni nínú wọn tí ó bá gba àdúrà bẹ́ẹ̀. Ohun àmúyẹ kẹsàn-án ni wípé a ní láti mú gbogbo òkúta ìdènà kúrò nínú iwájú wa, àwọn ohun ìdìgbòlù oríṣiríṣi tí a mọ̀ wípé a ti gbé sọ́kàn, a ní láti mú kúrò. O ní láti wo ìwé Ezekiel fún eléyìí, Ezekiel chapter 14 verse 3. Ezekiel 14 verse 3. Ọmọ ènìyàn, àwọn ọkùnrin yìí wọ̀nyí ti gbé òrìṣà wọn sí ọkàn wọn, wọ́n sì ti fi ohun ìdìgbòlù àìṣedéédé wọn síwájú wọn. Èmi ò wá jẹ́ kí wọ́n béèrè lọ́wọ́ mi rárá bí. Ó túmọ̀ sí pé Olúwa sọ fún wòlíì Ezekiel bí pé àwọn èèyàn yìí ń wá òun, pé wọ́n sì ti gbé òrìṣà sọ́kàn wọn. Ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ gbé òrìṣà wúrà fàdákà àti ohun asán ayé yìí sọ́kàn. Ẹ wá ń wá Olúwa kò lè gbọ́ láíláí àfi tẹ́ bá tó mú gbogbo ohun asán tẹ́ gbé kúrò kí ọkàn yín kó tó lè ṣe déédé. Ohun àmúyẹ kẹsàn-án nìyí. Ohun àmúyẹ kẹwàá, òun ni ẹ̀mí ìdáríjì. Nínú ìwé Mark chapter 11 verse 25, Mark 11:25, Bíbélì sọ wípé
ó ní tí o bá ń gbàdúrà ó sọ pé tí ẹnikẹ́ni bá ní nǹkan kan sí ọ ó ní o gbọ́dọ̀ dáríjì kí bàbá rẹ tó ń bẹ lọ́run kó lè dáríjì ìwọ náà ó máa rí lè inú Mark 11:25 ohun àmúyẹ kankanlá láti fi mú kí àdúrà wa kó gbà tí a bá fẹ́ kó gbà ni pé a gbọ́dọ̀ gbàdúrà ní orúkọ Jésù lónìí nísìnyí ó ti kọ́mọ̀ nínú ìjọ Ọlọ́run pé a máa gbàdúrà ní ẹ̀mí mọ́ ó gbọ́ pé ẹ̀mí mímọ́ ò wá ṣe Ọlọ́run bàbá kinní kan o Ọlọ́run prophet kinní kan o irú àdúrà báyìí kò lè gbà láéláyé torí Bíbélì ò sọ fún wa pé orúkọ wòlíì kan àbí ìránṣẹ́ Ọlọ́run kan làwọn fi gbàdúrà kò sì sọ pé ní orúkọ ẹ̀mí mọ́ ni ó ní ohunkóhun tí ẹ bá béèrè ní orúkọ mi a ó ṣe fún yín ló sọ ó máa rí lè nínú ìwé Jòhánù chapter 14 verse 13 to 14 John chapter 14 verse 13 to 14 òfin àdúrà kejìlá tó bá fẹ́ kí àdúrà rẹ gbà òun ni pé o gbọ́dọ̀ gbàdúrà ní ìtọ́ni pẹ̀lú ẹ̀mí mímọ́ nínú ìwé Rome chapter 8 verse 26 to 27 Romans chapter 8 verse 26 to 27 Bíbélì sọ fún wa wípé ó ní bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ẹ̀mí tìkálára rẹ̀ ń ran àìlera wa lọ́wọ́ torí a kò mọ bí a ti ṣe ń gbàdúrà gẹ́gẹ́ bó ṣe yẹ so ó ní ẹ̀mí tìkálára rẹ̀ fi ìrora tí a kò lè sọ fi bẹ̀bẹ̀ fún wa èyí ni pé tó bá fẹ́ àdúrà rẹ kó gbà o gbọ́dọ̀ ṣí ọkàn rẹ payá fún ẹ̀mí mọ́ láti jẹ́ kó o mọ bó ṣe máa gbà á ohun àmúyẹ kẹtàlá òun ni pé o nílò ìrọ́jú àti ìfaradà nínú àdúrà kó tó lè rí èsì rẹ̀ tó bá wo Èlíjà Bíbélì sọ pé ó gba àdúrà kí òjò tó rọ̀ ó sọ fún ọmọ ọ̀dọ̀ rẹ̀ ó ní máa lọ wò ó ọmọ ọ̀dọ̀ rẹ̀ lọ ń wò ó ní kò tí ì sí àmì ó ní lọ wò ó títí fún ìgbà keje Jacob gbàdúrà áńgẹ́lì yẹn sọ pé jẹ́ kí n lọ ó ní rárá mi ò ní jẹ́ kó lọ àfi tó bá tó bùkún fún mi Daniel gbàdúrà títí fún 21 days kó lúwa tó yí ìgbèkùn àwọn èèyàn rẹ̀ padà ọ̀pọ̀lọpọ̀ wa ó gbàdúrà ṣúkẹ́ṣúkẹ́ agara ti dá wa a ó ti máa wá another alternative eléyìí ò lè work ohun àmúyẹ kẹrìnlá tí a bá fẹ́ kí àdúrà wa kó gbà yìí ni wípé a ní láti gbin nínú ẹ̀mí nípasẹ̀ agbára ẹ̀mí mọ́ Paul sọ ní ìwé Galatians chapter 4 verse 19 ó ní àwọn ọmọ mi tí mò ń rọbí fún títí a ó fi ṣe ẹ̀dá Kristi nínú wọn ohun àmúyẹ kẹẹ̀ẹ́dógún tí a bá fẹ́ kí àdúrà wa kó gbà ní pé a ní láti lo ohun gbogbo tó bá wà ní ìkáwọ́ wa láti fi mú àdúrà náà wá sí ìfarahàn àpẹẹrẹ ẹ̀ ń gbàdúrà sí ni pé Olúwa pèsè owó fún wa láti fi mú ìrere rẹ dé àwọn ibi tí ò tíì dé níbẹ̀ la sì ti ráwọn kan nínú tó ní owó ẹ wá pa owó yín mọ́ ẹ fẹ́ lò fún ìrere Olúwa ò lè gbọ́rọ̀ àdúrà bẹ́ẹ̀ torí pé kí ni ẹ ní nǹkan tí ẹ nílò láti fi ṣe ìyìnrere yẹn ṣùgbọ́n ẹ pa mọ́ ẹ lò so bí kò ṣe pé a bá sì ṣe nǹkan wọ̀nyí ó túmọ̀ sí pé kò ní lè ṣeé ṣe ohun àmúyẹ kẹrìndínlógún 16 tá a bá fẹ́ kí àdúrà kó gbà ó gbọ́dọ̀ dá lé lórí kókó kan ọ̀pọ̀lọpọ̀ àtàbá kúnlẹ̀ a máa gba àdúrà bíi kókó mẹ́wàá lẹ́ẹ̀kan ṣoṣo pèsè fún mi bùkún fún mi bùkún ọmọ mi pèsè fáyà mi Ọlọ́run ò kí ń gbọ́rọ̀ àdúrà bẹ́ẹ̀ tó bá fẹ́ fèsì kókó àdúrà kan wàá kúnlẹ̀ wàá gbà ni àpẹẹrẹ rẹ̀ nígbà tánà fẹ́ gbàdúrà ó gbàdúrà lórí kókó kan lórí ọmọ nígbà tí Èlíjà fẹ́ gbàdúrà ó gbàdúrà lórí kókó kan pé kójò kó rọ̀ nígbà tí Daniel fẹ́ gbàdúrà ó gbàdúrà lórí kókó kan pé kí ìgbèkùn wọn kó yí padà ó tọ̀ sí pé ní ìgbàkúgbà tó bá fẹ́ gbàdúrà kò ṣe pé wàá kọ̀ kó gbogbo ohun tí ó ti mọ̀ pé òun fẹ́ wàá kó gbogbo ẹ̀ wá lẹ́ẹ̀kan ṣoṣo síwájú Ọlọ́run irú àdúrà bẹ́ẹ̀ ò lè gbà ohun àmúyẹ kẹtàdínlógún 17 tó bá fẹ́ pé kí àdúrà rẹ kó gbà òun ni wípé o gbọ́dọ̀ kọ́ láti ṣe kíni láti rí pé ọkàn òdodo ló fi béèrè kò gbọ́dọ̀ jẹ́ ọkàn àgàbàgebè Bíbélì sọ pé bí kò ṣe pé ìgbàgbọ́ yín bá rí bíi ti ọmọdé ẹ kò lè wọ ìjọba Ọlọ́run ohun àmúyẹ kejìdínlógún 18 ni wípé o ní láti sinmi lé ìlérí Ọlọ́run bí kò ṣe pé o sinmi lé ìlérí Ọlọ́run àdúrà rẹ ò lè gbà máa fi ẹ̀rí kan tì lẹ́yìn ní bí oṣù mélòó kan sẹ́yìn mo gba ìpè kan wípé ọmọ kan wà lójú ikú wọ́n ti gbé lọ hospital ara ẹ̀ ti funfun tán ó ti wà lójú ikú bí mo ṣe dé ibẹ̀ báyìí mo rí pé gbogbo àwọn àfàdúrà jagun ti ń gba àdúrà lọ bí mo ṣe wo ojú wọn sí mo rí pé ìrẹ̀wẹ̀sì ti mú gbogbo bíi pé ọmọ yìí fẹ́ kú kété tí mo débẹ̀ mo ní kí gbogbo wọn túká mo gba ọmọ ẹ̀ lọ́wọ́ mo gbé wọnú yàrá lọ mo sì tilẹ̀kùn pamọ́ra mi bẹ̀ mo ní kí ìyá ọmọ yìí máa lọlé kó má ṣe dúró torí pé mo mọ̀ pé tó bá ń wo ọmọ yẹn ẹ̀rù á máa bà á kí ni ìlérí tí mo dì mú ni pé mo wò wípé Olúwa ti sọ fún anú ẹ́písòdù pé kò ní sí ẹnikẹ́ni tó máa sọ ọmọ rẹ̀ nù láàyè ní òkú pé a ó lo ọjọ́ ayé wa gbó so mo takú ti Ọlọ́run pẹ̀lú ìlérí mo gba àdúrà títí ẹ̀mí ọmọ yìí fi sọjí padà èyí ni wípé láì jẹ́ pé mo di ìlérí Ọlọ́run mú pẹ̀lú pé mo ń wo ọmọ ìkó ti funfun ẹ̀mí ẹ̀ sì ti lọ tán ó túmọ̀ sí pé agara dá mi láti gba àgbàyọrí àdúrà so ohun àmúyẹ etí yìí ó ṣe kókó pé tí a bá fẹ́ gba àgbàyọrí àdúrà a nílò láti di ìlérí Ọlọ́run mú bóyá o ní ìbéèrè kan lórí àwọn ìdánilẹ́kọ̀ọ́ wọ̀nyí tó kì í ṣe gbogbo rẹ̀ la lè cover tán lórí rédíò o lè pe àwọn nọ́mbà wọ̀nyí 0803892
6927 08038926927 tàbí 08028380866 lẹ́ẹ̀kan sí 28380866. ẹ jẹ́ á gbàdúrà. Olúwa rán ọ̀rọ̀ Ọlọ́run jáde sí gbogbo àwọn tó ti ní àǹfààní láti gbọ́ ètò tòní, pé ìtumọ̀ ohun tí a ti kọ́ kí ẹ tún wá fi yé wọn ju bí a ṣe lè kọ́ wọn lọ, kí ẹ̀mí mọ́ kó tan ìmọ́lẹ̀ sí ọkàn wọn. Jésù Olúwa wa, àmín.